àkọ́kọ́ kéwú ta kínílé kéwú òun ni pé afdalul ilm al-hal láì ṣẹ̀ṣẹ̀ sọ fún wa àwa náà mọ̀ pé jòkó yìí a gbọ́dọ̀ pẹ́ kò sí ní tí gbogbo wa ṣe níbí ẹ rí i pé àwọn kéwú tuntun kan ṣẹ̀ṣẹ̀ ń dé nísìn tó yàtọ̀ sáwọn kéwú táwọn bàbá wa ké ń jọ̀hún àwọn náà hàn àwọn èèyàn yìí pé ẹ mọ lè ní ẹ mọ ṣàdúà wọn lè máa sọ fún yín pé àwọn àfa yẹn àdúà wo lẹ ń lọ lè ṣan wàláhì tàlá ẹkọ díyà kan bẹ yẹn lè bímọ kọ mọ pàfà kéèyàn ọdọọmọ rẹ sọ ló kọ nílé fún ara rẹ nǹkan tí ọkàn ṣẹlẹ̀ sí ni pé àlùbáríkà ọmọ yẹn ọkàn níjú tẹnu ẹ nìkan lọ ni ìjókòó yìí lè ní gbogbo àwọn àfa tó wà níbí níta wá sọ ń bí náà ni pé ọmọ Ọlọ́run jí ó lálùbáríkà and then dandan kan ní gbogbo àwọn sọ̀rọ̀ láì sọ̀rọ̀ gan à ń sọ̀rọ̀ bá a ṣe jókòó yìí Ọlọ́run wọlé abalágége bàbá wa Sheikh Imam lánàá lẹ́kọ̀ọ́ bàbá wa Garuba Akínọlá torí bàbá yẹn máa ń rántí àná bàbá làwọn ń bá tàwọn lọ nínú ayé àfáàndá bàbá wa Tàràgbá bàbá wa Jẹ́tẹ̀mí ọ̀dà wọ́n kó jọ sí kò ní mọ́sáàsì àlè ọlọ́kọ̀ wọ́n wá pe bàbá ìmáàmù jọ́nà lọ́n pé ọmọ rẹ̀ yìí bùn mi bàbá níjọ́ táwọn ti dáyé gbólóhùn kan bẹ Yorùbá kan àtàwọn ọ̀gbọ́rí kí ni Yorùbá náà wọ́n ní bùn mí lọ́mọ yìí wọ́n ní bàbá wa ìmáàmù jọ́nà wa dákẹ́ bàbá Tàràgbá ń pé wọ́n ní ọba wọn lọ́mọ ó sì dákẹ́ bàbá ìmáàmù wa mú àwọn ẹgbà àfáàndá wa gbá eré àwọn mú wọ́n ń bẹ lọ́mọ kékeré wọ́n wá wí nǹkan tí wọ́n wí wọn ni eléyìí ó bù háyà lọ́jọ́ iwájú bàbá níjọ́ táwọn ti dá àwọn ọ̀gbọ́ Yorùbá bù háyà rí bàbá wa ń báṣẹ́ lọ wọ́n ń ṣiṣẹ́ wọn lọ àsìkò ìmáàmù wa dé bàbá yẹn ò gbàgbé ìpìlẹ̀ yẹn tí bàbá yẹn fi kú bàbá yẹn máa ń sọ gbólóhùn kan fún atábà lọ́dọ̀ wọn ní halka wọn wọ́n á ní babaláge ṣe mùdírù mọ́kàsì yìí wọ́n á ní bẹ́yàn bá mi pé mùdírù mọ́kàsì wọ́n dáyàn dùbúlẹ̀ báyìí wọ́n mọ̀ pé wọn ò ní ṣe bẹ́ẹ̀ pé wọ́n ṣe báyìí ẹ ní ìrojọ́ mùdírù lọ́dọ̀ mi kọ́ jẹ̀bi bàbá ní nǹkan kan wà tó sojú mi tí ò sojú ẹ̀wọ̀n èèyàn níjọ́ tán fẹ́ kó mùdírù mọ́kàsì jáde àwọn ò rí ibi tá àfáà ti pọ̀ tó bẹ́ẹ̀ rí àfáà ń dá kó àfáà dé nínú àwọn ọkọ̀ ọjọ́ náà lọ́wọ́ ọkọ̀ onípọ́npọ́n ọkọ̀ ta ní oroko táwọn àfáà tí wọ́n lọ wọ́n sì bá wọn àfáà ńlẹ̀ bìbà kálukú wá ń pè yọ lálùbáríkà wọ́n ní bí mùdírù bá wá rí báyìí a jẹ́ pé àná yẹn lọ́sẹ̀ lẹ́ni Ọlọ́run wọlé àbáwá lágége wọlé àjòkó gbogbo àwọn àlùfáà Sheikh wa Imam wa Abdulrahman tá a sọ ló kọ́ lónìí ọlọ́mọṣà jẹ́ ó lálùbáríkà gbogbo jàmá ẹ bá gbé Ọlọ́run jẹ́ ó lálùbáríkà ẹ bá wọn gbé Ọlọ́run jẹ́ ó lálùbáríkà mi ti wí tán ọkẹ́ ọ̀kan tá a wí sirrul walad wa ma walada anabi ló ní níjọ́ tá a bí ọmọ la bí àmọ́ ọmọ kọ́ láì jọ́ náà ti bí ní àṣírí bàbá ti ń bẹ lára rẹ̀ ń bẹ nù àwọn wàlíì tí méjèèjì náà máa tán bá ti bí ẹlòmíràn gba eléyìí tó tọ́ ọmọ la bí àmọ́ ọmọ tó ju ọmọ lọ ni Ọlọ́run wọlé àṣírí bẹ́ẹ̀ ti ń bẹ lára anabi ọmọ ni àmọ́ àṣírí bàbá ń bẹ lára rẹ̀ Abdulrahman wa Imam Abdulrahman Sheikh Abdulrahman tá a bí tá à ń sọ lóko tí gbogbo àwọn àfa jòkó ọmọ náà má fi pa alẹ́kùn láéláé ọ̀gá ọmọ ní kọ́lọ́hún ṣe fún wa ìsọ Ọlọ́run mọ́sàbá fi sọ Al-Fatiha. الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين استقيم صراط المستقيم غير المغضوب عليهم ولا الضالين آمين nísìnyí báyìí a lọ sọ́dọ̀ bàbá wa ọlọ́rẹ̀ láti ìlú Ìbàdàn ni wọ́n ti wá àmọ́ kí n tó pé bàbá ọlọ́rẹ̀ má bọ̀ àwọn àna wa wọ́n kó envelope méjì dání ó sì wà important wọ́n ní báwọn jíṣẹ́ wọ́n láwọn dúpẹ́ fọlọ́run tọ́lọ́run tún fi ìdùnnú kún dùnnú àwọn owó ọpẹ́ onítàlá kọ̀kọ́ ẹlẹ́kejì wọ́n ní gbogbo ohun tí bàbá Maulana Al-Mukhtar bí yàtọ̀ sí pé à ń ṣe ìkómọ Sheikh Abdulrahman wọ́n láwọn tún tàtàrà Sheikh Abdulrahman wọ́n fi tọrọ fún gbogbo ohun tó ti tàtàrà Sheikh Al-Mukhtar jáde wọ́n ní kọ́lọ́run fún gbogbo wọn lálùbáríkà látòkè délẹ̀ ọlá Muhammad Rasulullah owó ògbókọ ọmọ 2 million ní baba Al-Mukhtar ti sọ wọ́n ti sọ sínú àkáǹtì yóò sì dọ́dọ̀ a sì ti ń kó kọ gbogbo àwọn àìmọ̀ kọ̀ọ̀kan ànàkùnmọ̀lá baba ọlọ́rẹ̀ kọ̀sídà ni wọ́n fẹ́ kọ ní àtìlú Ìbàdàn ni wọ́n ti wá ìṣẹ́jú mẹ́ta